lórí ọ̀rọ̀ Olu Alo tó ń lọ lọ́wọ́ torí wípé ètò ààbò àwọn èèyàn wa nílé lóko báyìí ó ti diṣẹ́ gbogbo wa. Ẹnìkan táàgì mi lórí póòstì kan lórí Facebook, ó fi fọ́tò arábìnrin kan síbẹ̀ pẹ̀lú ọmọ méjì tàbí ọmọ mẹ́ta torí àmọ́ arábìnrin yìí. Bó ṣe wá táàgì mi tó kọ síbẹ̀ ni wípé I want to appreciate you for championing the cause of justice for Iyawo Yemisi Obe, even without looking back or to make money. You are a rare Nigerian. Thank you so much, whoever this person is. Sir, please help push these pictures, as I feel that Olu Alo might have an association with this lady. She might also be of help in locating Iyawo and her kids, or maybe she needs help herself. Ní kámọ́ tí mo rí táàgì, mo tara ṣàṣàtẹ ọkọ̀ létí lọ sí ọ̀dọ̀ ẹni pé eléyìí tí ẹ tún gbé jáde yìí bẹ́yìn náà ṣe rí fọ́tò arábìnrin lórí fọ́nrán yìí, tálẹ́nì ibo lẹ ti rí àwọn fọ́tò yìí. Ẹni wá ń sọ fún mi wípé ẹni tí àwọn mọ̀ rí tó mọ arábìnrin kan tó ń jẹ́ Ayọ̀mídé ní Italy, Ayọ̀mídé allegedly tó mọ Olu Alo rí, in tó wà láàrin Ayọ̀mídé àti Olu Alo àti ilẹ̀ establish ẹ̀ báyìí, but allegedly wípé wọ́n ń ṣe ọ̀rọ̀ lọ́kọláya ni. Allegedly wọ́n ní wípé Olu Alo gan-an ṣe débi wípé ó fi orúkọ arábìnrin ra ilé sí Italy. Allegedly àti ìfìlè fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé arábìnrin ló sẹ́ndì àwọn fọ́tò yìí sí ẹnìkan. Ẹni yìí náà èmi ò tí ì mọ̀, ṣùgbọ́n fọ́tò yìí ti dọ́wọ́ mi. Mo wá ń bẹ gbogbo ẹ̀yin ará ilé ará oko pé tẹ́ ẹ bá mọ arábìnrin tẹ́ ẹ ń wo fọ́nrán ẹ̀ pẹ̀lú àwọn ọmọ yìí, torí ètò ààbò tó jájù fún gbogbo wa, ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi. Mi ì mórúkọ ẹ̀ gan, wọ́n kàn táàgì mi ni, ṣùgbọ́n ó máa nídìí tí ẹni tó táàgì mi tó ṣe táàgì mi wípé bóyá tí n bá gbé síta tírú arábìnrin bá wà nínú ewu kan tàbí òmíràn, pé kí gbogbo wa lè dìde. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tẹ́ ẹ bá mọ arábìnrin ẹ jẹ́ kí n mọ̀, torí òun pẹ̀lú àwọn ẹbí ẹ̀. Lórí ọ̀rọ̀ Ayọ̀mídé ò ṣe Ayọ̀mídé, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ Ayọ̀mídé yìí, tẹ́ ẹ bá fẹ́ràn ẹ̀ wọ́n ní ewu ń bẹ lóko lóńgẹ́ gan fúnra ẹ̀ ewu ni. Wọ́n ti táàgì mi rí lórí póòstì Ayọ̀mídé lórí TikTok. Màá lọ wá jáde tí n bá rántí, so that màá gbé ojú ẹ̀ síta fún gbogbo ẹ̀ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ Ayọ̀mídé in relation to Olu Alo, this is the Ayọ̀mídé. Màá mọ̀ fà jáde bẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí arábìnrin tẹ́ ń wò lójú fọ́nrán yìí, mò ń bẹ̀ wá, mò ń rọ̀ wá, tẹ́ ẹ bá mọ̀ ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi, tàbí kẹ́ ẹ sọ fún wípé kó jọ kó get in touch pẹ̀lú mi. Inú mi á dùn tẹ́ bá lè ṣe fún mi. Ètò ààbò gbogbo wa báyìí ó ti diṣẹ́ gbogbo wa báyìí, irrespective of wherever we are on planet Earth. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Elédùmarè ó sì máa ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òbé Yẹmisí tá à ń wá pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Elédùmarè ó bá wa fi orí ọ̀rọ̀ yẹn gún ibi tó lápẹ̀rẹ̀, torí wípé kò ní sú wa, kò ní rẹ̀ wá. Mo ń sọ fún yín wípé there is no going back. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ tún gbọ́ voice note kan sìn, tí mo dẹ̀ mọ̀ pé tẹ́yìn kan bá gbọ́ bóyá ẹ wà nípéjọpọ̀ Jesus City ìjọ náà lọ́hùn. Gbogbo ẹ̀yin tó bá wá yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ yìí, Elédùmarè ó mọ̀ bá wa gbé àpáta àtòkúta ìdìgbòlù lé yín lọ́kàn, tó yẹ pé ẹ ní nísìmọ́ mọ́ àfìgbà tẹ́ bá jáde wá sọ̀rọ̀. Ẹ gbọ́ voice note yìí kí n tó fi mẹ́sẹ̀gì tí mo fẹ́ fún Olu Alo kí n tó jù síta. Nígbà tí awuyewuye yìí lọ, pé wọ́n wá ìyàwó àwọn káàdì ìyàwó Olu Alo ń béèrè tó mọ ọ̀rọ̀ ń kọ́. Mo ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ mi yìí wà níbi ikú bíbá iná mi. Àǹtí ẹ̀ tó jẹ́ pé àǹtí mi làjọ máa ń pè mí. Mo máa ń lọ sí Jesus City yẹn. Wọ́n ní ọjọ́ kan wọ́n wà ní program. Wọ́n láwọn wà ní program, wọ́n lè fi àwọn ti ṣe program lọ. Wọ́n ní ìyá kan tó ṣẹ̀gbẹ́ àwọn báyìí, ìyá àǹtí ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi tó máa ń lọ sí Jesus City ni o. Níbi ní ṣọ́ọ̀ṣì wa, hello.
báwọn ṣe ń ṣe program lọ́wọ́ ni mo máa tó jókòó sẹ́gbà àwọn kọ́ dédé pariwo ni yíyá ọmọbìnrin ti jáde síta àwọn tó ń ṣọ níbo ló wà bàbá òbòdò mọ́ òbòdò mọ́ tó jáde síta kí n fi tó fi jáde báyìí wọ́n ní wọ́n máa yẹ kàn kí gbé lẹ́yìn wọ́n ní àwọn ṣe pé lọ́wọ́ làwọn bá lálẹ́ gbà ta ni ìyá yìí ń bá wípé jáde síta wọ́n ní ṣùgbọ́n àwọn ò rí ojú ẹni yẹn ṣùgbọ́n àwọn rí i pé wọ́n máa tí wọ́n ló jáde síta yẹn ó yí ipò Jesus tì yẹn ní ẹ̀ẹ̀méje kò tó di pé wọ́n rí woman yẹn mú ló dà pé woman yẹn ní mental problem ìpè wọ́n mú wọ́n ṣèwárí mú ẹ̀ẹ̀méje wọ́n ní bí Jesus tì yẹn ṣe tóbi tó ọmọbìnrin tó ń mú yẹn tó jáde síta yẹn ó yí ipò Jesus tì yẹn lẹ́ẹ̀méje kò tó wá rí mú wọ́n ní ṣùgbọ́n ariwo tí ìyá yẹn pa ló draw attention àwọn síbẹ̀ bí yé bàbá ò gbọ́dọ̀ mọ̀ kọ́mọbìnrin jáde síta o àwọn tó ń ṣọ níbo náà wà kó tètè yá mú padà wọnú yàrá ẹ̀ lọ. wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yìí wá jáde tí wọ́n ń béèrè pé níbo ni ìyàwó ìgbàlúwà náà wà tí gbogbo rògbòdìyàn yìí wá ń lọ tó ń ṣẹlẹ̀ pé bàbá níbo ni ìyàwó yìí wà ẹ̀ mú ìyàwó yìí jáde bàbá Olu Alo níbo ni ìyàwó ọ̀tọ̀mọ yìí wà kí ló ti tẹ́ ìgbọ̀n jáde wọ́n náà wá lọ ọkàn wọn wá lọ síbi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Jesus City ìṣẹ̀lẹ̀ yìí ò tí tẹ̀ láti àná wọn pé ẹ̀gbọ́n ọ̀rẹ́ tèmi gangan ní ẹni yẹn ẹni tó lọ sí Jesus City tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lójú ó nígbà tí wọ́n wá ń gbọ́ gbogbo ẹ̀ lọ́rùn àbí ìyàwó bàbá ni wọ́n mú lọ́jọ́ yẹn pé tó ẹni yẹn ti yà wèrè pé ẹni yẹn wèrè ni ó ti ní mental problem bí àbí ìyàwó bàbá ni wọ́n lè mú lọ́jọ́ yẹn tí wọ́n ń sọ pé àwọn kan ló ń ṣó nílùú àwọn tí wọ́n gbà fún obìnrin yẹn tó ń ṣọ ṣùgbọ́n pé oríṣiríṣi ìlú lọ sí Jesus City kò lè sẹ́ni tó ní ìyàwó bàbá lóòótọ́ ṣùgbọ́n má tí rògbòdìyàn yìí ṣẹlẹ̀ làwọn wá rò wípé kó má lọ jẹ́ pé ọmọbìnrin yẹn ló ní mental problem tí ó jáde síta lójijì lọ́jọ́ sí tí obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn pariwo pé yéyéyéyé bàbá ò gbọ́dọ̀ mọ̀ torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni báwo ló ṣe máa sọ pé bàbá ò gbọ́dọ̀ mọ̀ kó jáde síta. àti ọjọ́ yẹn tí ọ̀rẹ́ mi ti pè mí tó ti ṣàlàyé fún mi pé ọ̀rọ̀ yìí àǹtí mi máa sọ báyìí pé ṣé ìwọ náà gbọ́ mo ní mi ò gbọ́. àtìgbà yẹn ló ti wà lórí ọ̀mí mi pé mo máa sọ̀rọ̀ yìí létí. Mr. Rotimi Daniel kò ní sún yín o kò ní rẹ̀ yín o bí gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ṣe ń sọ fún yín tó ń advise yín pé kí ló dé kán mú wọn. Allegedly ó ní wọ́n ní arábìnrin kan nínú Jesus City yẹn wọ́n ń ṣe program lọ́wọ́ sometimes last year ó wá sá jáde níbi tí wọ́n fi pamọ́ sí ẹ̀gbọ́n ọ̀rẹ́ ni tó sọ̀rọ̀ yìí wọ́n ní àfìgbà tí arábìnrin jáde bàbá ògbúdọ̀ mọ àwọn tó ń ṣọ́ ń kọ́ wípé èèyàn lè ní mental problem kẹ́ ẹ gbé pamọ́ níbi tẹ́ ẹ pè ní Jesus City ṣùgbọ́n orúkọ Jésù òwò tàbí ká ló lọ́wọ́ kan kìnní nínú lọ́wọ́ kan kìnní nínú Olu Alo tí wọ́n bá sọ fún ẹ wípé arúgbó máa jáwọ́ lórí ọ̀rọ̀ yìí máa sọ fún gbogbo àwọn tó bá ń sọ fún ẹ wípé irọ́ tó tó láyé yóò sí wàá gbé Ìyábọ̀ jáde fún ìyá àjẹsàṣẹ́ àwọn ọmọ ẹ̀ náà gbogbo wọn dẹ́gbùdọ̀ wà lálàáfíà torí condition tá à ń fi sí nìyẹn whatever game you might have been playing the game is up Elédùmarè ti ṣe tán tó fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ikọ̀ àti ìríjú Olu Alo àtẹ̀yìn tán ń pè ní bàbá àsàlẹ̀ tó ń sọ fáwọn pásítọ̀ tó dàbí titi wọn wípé Ìyábọ̀ wà níbi tó ti ń gbádùn ẹni tí mò ń ju òkòlòtò ìlú ó mọ̀ra ẹ̀ toró wá bá mi sọ̀rọ̀ pé bàbá àsàlẹ̀ Olu Alo sọ wípé òun lòun ní kó má sọ̀rọ̀ o ní kẹ̀kẹ́ kan máa pariwo lọ Ìyábọ̀ wà níbi tó ti ń gbádùn ó ra mọ́tò fún ó ń gbádùn tí ìbá ṣe pé olórí burúkú ni bàbá àsàlẹ̀ olórí burúkú ni Olu Alo àti gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́jọ́ ń gbé sórí yìí káàkiri tí ìbá yẹ pé bóyá orí yín ti burú ayé yín ti bàjẹ́ tẹ́ rò pé arúgbó mọ́ tó ń ṣe ẹ̀yin lè wá sọ ọdún sítórì fún mi ìyá àjẹsàdé ẹ̀ ń sunkún gẹ́gẹ́ bí abiyamọ ẹ̀yin wọ́n sọ wípé ẹ̀yin lẹ ní pé káwọn èèyàn kan máa sọ̀rọ̀ lọ lórí social media pé ẹ̀yin lẹ ní kó Olu Alo máa sọ̀rọ̀ gbogbo yín pátá ẹ̀ ní jẹ wọn mọ́ gbogbo yín pátá àti ẹ̀yin pásọ̀ tó rán sí mi pé kẹ́ ẹ máa wá gbé làǹbà yìí sílẹ̀ ike Mr. Rotimi tó bá tásìkò Ìyábọ̀ máa sọ̀rọ̀ tó bá so that màá lè lọ́jọ́ kó pé wọ́n kúkú ti sọ pé tó bá tásìkò kó lè rẹ̀ wá sára ẹ̀ ní sori gbogbo tó ń dùn lé ayé gbogbo olú ẹ̀yin pásọ̀ tẹ́ tí wàá bá mi tẹ́ sọ̀rọ̀ nǹkan báyìí ẹ mọ́ra yín mo wá mọ̀ọ́mọ̀ ṣe fídíò yìí
kẹ́ ẹ lè mọ̀ wípé mi ì bá ìsítórì yín àtẹni tó jẹ́ bàbá àsàlẹ̀ fún Olu Alo tí ó pé ikú òjijì máa pa ọmọ mọ́ lọ́wọ́ ó mọ rẹ̀ dáadáa mo dẹ̀ mẹ́yẹ bọ̀ lápò mi ì tí ì ṣe tán nígbà tá a bá débi tó yẹ ká dé gbogbo yín pátá ni ìdá máa bá gbogbo yín pátá lòkúta máa ré bá lórí ẹ̀yin olórí burúkú ẹ wo tẹ́ sọ orúkọ Jésù dànù ṣé kìí ṣe orúkọ Jésù yẹn náà fi tọ́ wa dàgbà ni ẹ̀yin olórí burúkú yìí ẹ má wọ̀rí àti bàbá àsàlẹ̀ àti bàbá àárín àti bàbá òkè gbogbo yín pátá mọ̀ ṣẹ̀sìn ayérayé ni èyí tó lógo jù nínú àwọn ọmọ yín ògo náà yóò mọ̀ wọ mi ni pé lè rírù ìyá Ìjẹ̀ṣà tó ń sunkún báyìí pé bí ọdún mẹ́rin ọdún márùn àwọn ò tí ì rọ́mọ àwọn bá sọ̀rọ̀ olórí burúkú yín sọ wípé ilẹ̀ yín sọ fún Olu Alo pé kó má sọ̀rọ̀ kó má sọ nǹkan kan ẹ ní ṣoríire títí kẹ bí Ìyábọ̀ kankan tó bá lọ́wọ́ sí bí ọ̀rọ̀ ẹ ṣe prolong tó báyìí gbogbo yín bá tó mọ̀ ẹ mọ̀ ràrìrà ni ta ní ẹbí Ìyábọ̀ kankan ẹ̀jẹ̀ Ìyábọ̀ kankan tó gba owó tàbí torí ulterior motive tí ó lè sọ̀rọ̀ kí ni rámọ̀ bá gbogbo yín just because justice must be served ẹ̀yin olùṣòlórí ìkànnì tó ti gbọ́ yìí who could that lady be? Could it be Ìyábọ̀? Could it be another lady? Allegedly we are asking now who is that mad woman tí wọ́n ń rí fásì Olu Alo mọ́ fún mọ́ níṣó à ń bọ̀ àti ìdèmọ̀rìwò lórí òtí ìrọ́pẹ́ wà á gbé Ìyábọ̀ jáde. We have deceived you enough. We have damaged your lives enough. We have wrecked homes enough. We have made you people's children to become ọmọ ògbóró àwa la fà á tí prostitution ṣe ààrẹ ti ṣe high ní Nigeria. We are sorry. Let us start rebuilding this nation. Níbi tẹ́ ẹ lè sọ pé Ọlọ́run gbé yín gàdé nìyẹn tàbí ẹ gbéra yín gàdé bẹ̀. Ìjọwọ́ lẹ́yìn bàbá Adébóyè fẹ́ lu ẹ̀rí ọkàn yín ni mò ń bẹ̀rẹ̀ lẹ́nìí because families are in disarray. There is no hope again. There is no hope unless we are deceiving ourselves. Ìjọwọ́ ní Táíwò Òjó fẹ́ dìde sọ wípé kò sí ogun ìkórìtà kan níbi kankan. Ìjọwọ́ lẹ fẹ́ sọ̀tọ̀ wípé omi òṣì omi rádaràda tẹ́ ń tà fáwọn èèyàn irọ́ ló bá dé. Ṣé bí lórí ọrọ̀ ayé náà ni tí ò já mọ́ nǹkankan? Tí ò já mọ́ nǹkankan rárá. Ọrọ̀ ayé báyìí gbogbo ẹ̀ pátá. Ẹ pẹ̀lẹ́ wọ́n ti fi signature yín sí ara private jet. Ìlànà tẹ́ẹ̀dẹ̀ sí lélẹ̀ òun ni àwọn younger pastors sí dìde ni wọ́n bá. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ níbi tí CAC tẹ ẹ̀ka àti gbòǹgbò dé. Níbi tí wọ́n ní ipò dé tí CAC lágbára dé. Kí gbogbo CAC kí gbogbo ẹ̀yin bàbá yìí ká má rí ẹnìkan tí ó kọ̀máǹdì Olu Alo pé odidi ọmọ ìyàwó ẹ̀ là ń béèrè. Ká má rí ẹnìkan, and there is only one explanation for this lack of conscience. There is only one reason, one explanation. Wípé irú Olu Alo àti rí wípé àti rí àṣírí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà tẹ́ ẹ lè sòótọ́ ọ̀rọ̀ fún. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe wípé sẹ́ lórí péèjì Awíkókó lórí ẹjọ́ wípé ó di dandan kí Olu Alo lọ mú Ìyábọ̀ jáde wá fún ìyá ẹ̀ kíyà ẹ̀ tó dẹni àná. Gbogbo orú ẹ̀yin báyìí Elédùmarè ó mọ̀ gbà fún yín. Elédùmarè ó jò mọ̀ ju yín ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fi òótọ́ ṣe ẹ̀ jẹ́ kí ọrọ̀ ayé ṣe bí the same theological school táwọn ilé náà gbà òun náà lẹ́yìn náà gbà ṣùgbọ́n ẹ̀yin dúró tán wípé mi ì mú nǹkan kan wá mi ì ní mú nǹkan kan lọ.
prophetess Èso Ẹ̀mí, prophet Nasri, pastor G.A. Lawal, àti gbogbo ẹ̀yin kọ̀ọ̀kan tó kù tí ẹ fi ojú pamọ́ láti sọ òótọ́. Tírú yín bá gbé bíbélì lọ́la tẹ́ ẹ bá ń preach, àwọn èèyàn ó gbọ́. Àwọn èèyàn máa gbọ́. I appreciate all of you. Torí pé wọ́n ní pé yìnyín kẹ́ni ó ṣe mí. Bàbá Ezekiah náà tún preach message kan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nú yín, because you don't understand the importance of such truth coming from the altar. Ni ò jẹ́ kẹ́ understand nǹkan tí mo sọ nínú fídíò ẹ̀ tí mo appreciate wọn. A lè máa jà ṣùgbọ́n tá a bá ti róòtọ́ ká sọ. Wọ́n sọ ilé iná, a rí wípé wọ́n sọ. And I appreciate him for that. Tá a bá ń gbọ́dọ̀ àwọn messages yẹn from the altar, instead of ọ̀rọ̀ ayé ìṣàṣàgùdọ̀ níní, maybe it will not be this bad. I appreciate him, and I still appreciate him today for that alone. Is it not the same Bàbá Ezekiah tí arábìnrin yẹn àlẹ́jì pé wọ́n ṣe, mo dẹ̀ gbé síta, mo dẹ̀ tún gbọ́ mẹ́sẹ̀jì wọn tó mú mi rántí àná, wípé àwọn mẹ́sẹ̀jì tá à ń gbọ́ lélẹ́ ńgbà yẹn tínú wá ń dùn náà. Ẹ̀yin olórí burúkú kan tún fọ́ọ̀tì ní wípé ó ti ń fọ́ fún Bàbá Ezekiah ọ̀ pé bóyá some of you are even alleging that pé bóyá faction CAC kan ló raise ní against faction Olu Alo. How can you be this daft? Àwọn kan dìde wọ́n ní àbí wọ́n ti gbówó fún Rótìmí ni. Torí wípé bàbá àti ìyá irú ẹ̀yin báyìí, irú ẹ̀yin tẹ́ nírú notions báyìí ló jẹ́ pé ìyá yín lè tẹ́ òbò sílẹ̀ anyhow torí kọ́bọ̀kọ́bọ̀. Irú ìyá Ìfẹ́mídé tàbí Portugal. Irú ẹ̀yin báyìí ló jẹ́ pé ìyá yín ìyá kan lẹ́ni bàbá mẹ́fà. Wípé every Nigerian ló gbọ́dọ̀ take the right decision torí owó. How bad is it for my generation? A generation that doesn't believe even in what they profess. Jesus, Bible. And at the end of the day, you love the story of the fact that Nathan stood up when God sent him to David. And he gave the message, yet it is so perverted a generation that we don't believe that this God can raise Nathans again. To those who have lifted themselves up into the positions of Davids. Ìjọ tó fẹ́ gbapò Dáfídì yẹn, ṣé wọ́n sọ fẹ́ pé ìjọ yẹn náà raise Nathan dìde or not? Torí yín bá pé tẹ́ bá mọ̀ tẹ́ ṣe. Kí ló dé tí mi ìgbé bàbá brother Bílé Àkànní? Kí ló dé tá sọ̀rọ̀ wọn rí? Ẹ má béèrè lọ́wọ́ ara yín. Àbí brother Bílé Àkànní ò kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Àbí wọn kì í ṣe? Yet, he may not be perfect. He will never use this Bible to rake in money. If he tells you the core truth, you don't like it, you have off. Ọdún mélòó ni bàbá brother Bílé Àkànní ti wà nínú iṣẹ́ ministry tẹ́mọ̀. Àwọn foundation náà kìíní tán pè lẹ́sìn nìyẹn. Irú àwọn Ìfẹ́mídé àti Portugal, àwọn oníyà kan bàbá mẹ́fà ni wọ́n. Now we want to discuss, kó má jẹ́ monologue because of time. What are the things that religions have done for us and to us? How can we get out of this madness? That our families are so disgruntled, it's so disarrayed, and there is nothing to write home about our families. Because tí ògiri ò bá lanu sílẹ̀, ògiri family ò bá lanu sílẹ̀, irú àwọn aláǹgbá Olú Alo ò ní wọ́ bẹ́ẹ̀. Irú àwọn aláǹgbá Olú Alo ò ní wọ́ bẹ́ẹ̀. Mo pa òwe fún yín ẹni tó bá ní ọgbọ́n ló lè yẹ ẹni tó mọ̀ràn ló lè mọ̀.
am I saying? Families have been broken down so badly in our societies that I don't know if there is a way out. Irú ẹ̀ ní story ọmọ tí mo sọ fún yín. It is the body of Christ that has pushed this boy into believing that way. Kò sọ lọ́hùn tọ́lọ́hùn bá wà kò ní gbà kí irú nǹkan bá ìṣẹ̀lẹ̀. Bí mo ṣe fẹ́ wọ orí live video lánàá ni another victim tún jáde nípa ẹ̀ńtà sọ̀rọ̀ ẹ̀tọ́rẹ̀ òtán lẹ̀ wípé Mr. Rotimi ẹ má mà bínú ọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ ẹ mọ̀ gbé fọ́nrán kan jáde tí ọkọ arábìnrin yẹn ń sọ wípé pásítọ̀ ìrèpù òun ó fipá bá ń lò pọ̀ nínú mọ́tò tí arákùnrin yẹn allege wípé tí ìyàwó òun fi kú pátá tí ìránṣẹ́ Ọlọ́run yìí ya mọ́ nídìí ó sì wà lọ́wọ́ ọ̀yá ẹ̀. Allegedly, another person has come to me, but he didn't succeed. He didn't succeed. Ó dẹ̀ bẹ̀ ń jọ yẹn. Body of Christ. What is the way forward? If there is hope at all. So if you're coming up, and you understand the question me that and let us stay. You can use your personal story or another story you're privy of. Brief summary. In religion ti ṣe fún family either positive or negative. Negative yẹn mo mọ̀ pọ̀ dáadáa. Ká wá jọ ká mọ́ ran ra wa lọ́wọ́. Kí ni ọ̀nà àbáyọ? That we will not be providing or producing children like this guy who spoke with me yesterday. In tó bá fi lè mú kí irú ọmọ kékeré bẹ́ẹ̀ dé level yẹn. Kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la? Kí ni tó lè ṣẹlẹ̀ lọ́la? The most lucrative business right now only church. Very dark man posted pay 2 million. Òun wá imam tó ní private jet ṣẹrẹ yọkan. Do you know emo imam tó ní private jet ẹjọ help mi ṣe rí? Mo lè ka pastor yín. Oyedepo nìkan ṣo mẹ́rin private jet. Ye be ẹwẹ yọkan. Mẹ́rin lóní. Ó ti di mọ́tò. Mẹ́rin 4. Wọ́n wá imam tó lẹ́yọkan. Èèyàn kan ní mẹ́rin. Akúṣẹ̀dẹ̀pọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀. Ẹ wá ní ibi tó yẹ ká ẹ ti fúnra ẹ̀yin ọmọ Nàìjíríà yìí. Mo ti jáwọ́ mi ò ráyè ẹjọ́ mọ́. If it is not business. Bàbá Oyedepo is older than Abioye and Aremu. Ó jẹ́ retire wọn. Ẹ̀yin ti rí ibi tó ti retire nínú iṣẹ́ Olúwa. Because òun ló pè Abioye and Aremu Ọlọ́run kọ́ ló pè wọ́n. So a lot of people did not get this thing. Because report ní dàgbà ẹ máa bá àwọn ọmọ fa nǹkan tí ó dá. Ó pín ó jáwọ́ dànù. These people are doing their business. You know them ti mọ̀ pé business wọn náà ṣe ni. They don't go to church. And you can continue láti mọ pastor. If I need ṣe rí ẹ lọ wo ayé àwọn tó ń defend wọn. The same set of people ló máa lọ sí orí people tó máa tọrọ owó ṣáyé wọn better ni. Tó bá ti fẹ́ lò wọ́n kó wá defend kó wá ṣe kíní wọ́n á pín sílẹ̀ márùn kan lé wọn lọ́wọ́. Àwọn tó ń defend wọn lọ wò wọ́n náà. Ṣé Africa ò ní problem ni? Africa ní problem. Àwa tẹ̀ tún better ju àwọn other African country lọ mọ́ ni. Èmi fẹ́ gba 5 years ago gbà tẹ́mi sọ ìgbà yẹn 5-6 years ago ẹ ń bú mi. Ẹ̀bẹ̀ ní ọ́nà Maureen is doing it because of monetization ó lè ní torí owó tó fẹ́ gbà bẹ́ẹ̀ ni. I know they do am since 2 years plus now. Ṣé mi jẹun? Ṣé mi ò jẹun? Ṣé mo wá sórí Facebook wá tọrọ owó ni? Ṣáyé mi ò bẹ́tà kò lè yé yín. Wọ́n ti gbé ayé lójú tipẹ́tipẹ́. Tẹ́ bá àwọn people yẹn bá wo àwọn bàbá Adébóyè wọ́n ti ṣe ìkà jìnà.
ibi tẹ́yìn tẹ́ ń sọ pé ẹ̀yin mẹ́mbà wọn ibi tẹ́ ìwà lẹ́wà ẹ̀ tí kúrò ń bẹ́ o ẹ̀ tẹ́ lè bọ́nú ẹ̀ níbi wọ́n ti dè yín mọ́lẹ̀ ẹ̀ lè bọ́nú ẹ̀ wọ́n ti dè yín mọ́lẹ̀ wọ́n pariwo bí tó yẹ ká ti fura ni ọmọ yẹn máa kú ni wọ́n máa pa ni wọ́n máa ṣe kíní kan ni instead baba God wá beautify life mi it's because I no dey buga o tó yẹ pé mo ṣì jẹ́ mo dàbí àwọn tó máa gbé gbogbo ẹ̀ tó máa buga yẹn ni àwọn fúnra wọn á ti pokùnso àwọn pásítọ̀ yẹn fúnra wọn wọ́n á ti kú dànù mo kàn máa wò yín ni máa wò wọn ní ẹ̀yin bíbù yìí owó tẹ̀ ń dá fún wọn yẹn ẹ bá fi ń kọ́lé ẹ ti parí ilé yẹn èyí kan àwọn kan jókòó síbi kan wọn ò ṣiṣẹ́ ta ló máa ṣe ẹmọye winner shop ẹmọye redeem churches tó wà all over the world ni remittance certain percent mo ti wá kà fún yín rí mo ti gbéwèé remittance wọn fún yín mo ti sọ bọ́n ṣe ń pín owó wọn bọ́n ṣe ń pín eléyìí tó ń lọ sí kámpù mo ti sọ fún yín. Brother Bayo, good evening sir. Àní Nàìjíríà ò lè bọ́ nínú ẹ̀ Nigerians ò lè bọ́ nínú ẹ̀ until the government decide to do something. They should regulate religion, simple. Religion wà níbi tá a wà yìí náà. Tó o bá mọ bọ́yẹ máa ṣe kó wá pè mí máa ṣe. Mi nígbà kọ́bọ̀ máa ṣe. Gbogbo ló máa jókòó déédéé. Mi ò ní gba kọ́bọ̀ máa ṣe máa tún generate income fúnjọba. Àwọn tó lágbára àwọn tó jẹ́ pé ògùn ọwọ́ wo òṣìṣẹ́. Àápa ẹ o. Ó yẹ by now ó yẹ kí ti pọ ẹ̀jẹ̀ lórí platform báyìí kí pọ ẹ̀jẹ̀ kí dẹ̀ kú síbẹ̀. Ṣogun gbà tí mo sọ fẹ́ FM. Ebi ẹ̀dẹ̀ mo rántí ọjọ́ náà ó dàbí àná. Wọ́n làwọn wíìnì wọ́n bẹ̀rẹ̀ sí jó káàkiri orí íńtánẹ́ẹ̀tì mo ní àmọ́ ké ẹyẹ yọmí mo sun ẹkún àmọ́ ní ìwọ Ọlọ́run ẹni tó bá ní kò sí Ọlọ́run ó ti kú Ọlọ́run wà ó dẹ̀ ń gbọ́ àdúrà. Where have you been? I'm fine. Ṣọ́lọ́ gbàdúrà wọn ni gbogbo fasting and prayer tó ṣe ṣọ́lọ́ gbàdúrà wọn ni. You see? Mo sọ fún yín ní gbogbo ẹ tó bá wò mí mo ní ẹni yẹn mo ní mò ń kélé ní bọ́ ẹ dunnú mo ní ọjọ́ ẹkún yín MFM ọjọ́ ẹkún yín mo ní mo bá yín sùn síwájú mo ní màá wà lórí tẹ́tánẹ̀tì kankan ní ṣe mí ẹ máa ṣẹ̀sìn àgbáyé àṣírí yín máa tú kò dẹ̀ tí ì tú ẹ̀yin èèyàn mi eléyìí tẹ́ rí yẹn kékeré lẹ́yìn rí àṣírí MFM wọ́n máa fi pàtọ́ ni MFM ṣẹlẹ̀ àwọn tó ń bá wọn pààyàn wọ́n yìí máa jáde síta wọ́n yìí máa wá sọ̀rọ̀ ẹ tún kọjọ́ ẹ̀ ní ìlẹ̀ church tó ń pààyàn what does God has to do with kéèyàn kọ́ máa pààyàn ṣé bí sọ fún yín gbà yẹn ni kí ni mo sọ gbà yẹn tí wọ́n padà tú wọn làwọn àpéjì bọ́ síta ló ń tú wọn yẹn ẹ wo bí wọ́n ṣe lọ pé débì tán ní kọ́ máa kọ́ lọ bàbá orí platform mi ò ráyè ṣé ní bá jẹ́ yìí ni ẹ máa sá lọ kọ́ọ̀tù mo kàn wọ́n pé kí ni mo fẹ́ mo ní tọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá láyé kí ni mo fẹ́ mi ò ráyè kí ni lọ kọ́ọ̀tù kí n win kí ni mo fẹ́ kí ló fẹ́ dà fún mi eléyìí tọ́lọ́run ṣe fún mi yìí I am very very happy pé àṣírí yín tú lásán kò sí nǹkan tí mo fẹ́ jù yẹn lọ mo gbàdúrà ni mo ní Ọlọ́run àṣírí wọn gbọ́dọ̀ tú Ọlọ́run dẹ̀ gbọ́ àdúrà mi àṣírí yẹn dẹ̀ tú I'm fulfilled mi ò kú àṣírí yẹn tú mo wà ní ọlá mo wà ní àlàáfíà mo ń ti ògo bọ́ sínú ògo Olúwa mo dúpẹ́ mo yìn ẹ́ mo wà láyé èmi tó jẹ́ pé àwọn èèyàn máa ń pè mí láràárọ̀ ni sàmọ́ ń ṣẹ̀ṣẹ̀ wà láyé mo ní kò sí nǹkan tó máa ṣe mi ò ní ikú kankan bí ò ṣe yíyẹ pé tá ní èèyàn náà ta ló bá wí ìgbà tó lówó òwe mo jáwé lè bíkọ́ èmi mọ̀ pé wọn lẹ́mìí Ọlọ́run wọn ṣe pásítọ̀ ẹ̀yin lẹ̀ ń gbé wọn bíkọ́ ẹni wọ́n gbé kátàtì lórí dáàdi kìíní kan dáàdi wèrè dáàdi asíwìn ẹni pé mo máa ń sọ pé àwọn eléyìí tí bá ròjìṣẹ́ Ọlọ́run tó ní iná nínú mo dà mọ̀ àdìkò prayer city ò tí empty prayer city ò tí empty ṣe aláṣírí wọn máa tú ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ ń kọjú ni ẹ̀jẹ̀ àmà wò he who laugh last ṣé bí sọ fún yín mo máa ń fi wọn ní Ọlọ́run MFM Ọlọ́run rádaràda ó ti kú tèyín o
Ọlọ́run olórí burúkú tó ń sìn, Ọlọ́run tó ń pààyàn, Ọlọ́run tó ń tiwọ́ bọ̀ dí èèyàn, Ọlọ́run nígbà gbogbo corridor prayer jáde, mo ní corridor deliverance, gbogbo yín ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀, ṣé ẹ̀ tí wàá mọ̀ ń sìn? Ẹ wo ẹ di òpó Ọlọ́run yín mú. Ọlọ́run wà o, èmi náà rèé, èmi tó ní ó máa kú rèé. Tó bá níná nú, ó yẹ kó ti lè pa mí, wọn rí mi pa, àwọn tó lágbára. Instead, àwọn náà ń kú ní church wọn, ẹ tí ì rí nǹkan kan. Bẹ́ẹ̀ ṣe ń ròkú wọlé lẹ́ẹ̀ máa ròkú jáde. Ẹ máa gbogbo nǹkan tẹ́ ṣe tí ò bá tú tán, ẹ máa kú tán yányán ni, ẹ̀yin tẹ́kùn bẹ̀ gan ẹ máa forí kó ní. Ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀ni jáde ń bẹ̀, ẹ̀yin náà máa kú nìyẹn. Mo sọ fún yín, mo sọ fún yín nígbà yẹn náà, mo ní mo dẹ̀ láàlákọ̀, mo ní mo rí wọn tó ń rush jáde nínú ibẹ̀. Wọ́n ní jẹ́ wọ́n padà rush jáde ni. Ó da horo, prayer city wọn màlúù náà ń dà ń bẹ̀. Mo sọ fún wọn náà. Ó parọ́ mọ́ wa ó ń bà wá jẹ́, mo ní èmi. Kí ni mo fẹ́ gé láti bà yí jẹ́? Kò sí ìwọ́n tó ń ṣe tán. What is their secret? Ó ṣẹ̀ṣẹ̀ secret MFM. Ṣé church ló pè é ni? Abalawo International. So na church you call am? Oh my God. So are you new on cyberspace? MFM wà ní church ni? Na church? I'm not ready to talk anything. Oyele tí mo sọ tí o bá ti yí ẹ lọ bọ́ sórí internet, go and Google it. Àpéjì tó there's one boy tó ń bá wọn ṣe iṣẹ́ burúkú, ó ti bọ́ síta, ó tú àṣírí wọn. When you are asking me what is going on in MFM, àbára wọn ni ẹni Alicia. Go. You are asking what is going on. Happiness is going on there. So is that place a church? MFM is not a church. Shrine ni mo ti sọ fún yín tipẹ́tipẹ́. The day Nigerians bá mọ̀ pé all those shrines, they are business centers. All those churches, all those places they call churches. That is why you see them, they are building more and more. Nígbà tí irú bàbá Oyedepo tó $1 billion kò fi ṣe business, ó fi ń kọ́ church sí ni. Kò yí àwọn èèyàn pé owó ló ń ṣe. Àwọn èèyàn ṣe business ni now. Oh, not part of them. Okay, my sister. Àwọn tó mú religion yìí gogogogo tó mú wá fún wa, they are not mad, they are not doing it the way. Èèyàn ó kọ́ church ńlá. Oh my God. Oh my God. I have there's kúrò nílé. Èèyàn kan yìí máa fi church wa máa fi wá báyìí wá. Èèyàn kọ ṣé ẹ rí ẹni tí ò tí the person wey never build church, they go still build their own. There are some people now, they are running scatter looking for juju, how they can blow. It's not going to stop. It's because it's a very lucrative business. Another set, they are coming up. Churches in Nigeria, they are business centers. They are business centers. And you see, this business is not going to close down. And another set, they are going to start their own tomorrow. Some set of people now, one want to be long bagbara, to long shogun. Because it's a when you do business, you and when you make the money, to keep the money, now wahala. So what is going on? Everybody only like to pada number one bara. That business will stop. Ṣé bàbá the first set yẹn wọ́n ti gbádùn jù, wọ́n gbá wa gidigidi. Wọ́n gbá wa. Nínú àwọn bàbá Adébóyè wọ́n ti gbá wa bàjẹ́. It can't stop. So ẹni gbogbo Sakamaje church yìí. Another set of people wọ́n ti tún dìde. If you want to know that thing is a big problem, go on TikTok.
o TikTok kó tó ṣí TikTok wà ti rí èèyàn 100 tó ń ṣe live tó ń jíṣẹ́ tó ń woṣẹ́ tó ń fún ọ ní false hope. The time they're supposed to go and use to better their life, you can imagine. Ebe lóun fẹ́ gba 300 láti ní one-on-one pẹ̀lú òun fún ara ẹ̀. Somebody that does not have solution to his own problem. Somebody that if not for the fact that he come to hustle, ó wá hustle lórí TikTok ni. Kò ní lè jẹun, kò ní lè ra data, without you giving him money, can't survive. So you want to go and have one-on-one with that person. Instead, ní lọ wá motivational speaker mi. Ní lọ wá. Thank you, my brother. I can see there is traffic. Oh, serious traffic. You are. Ṣé you traffic? What? Ṣé you see say na traffic dey? Traffic you are ni. And tó gba 300 lọ́wọ́ ẹ̀, kò ní solution sí life ààrẹ. Tí kú bá délé ní kò mọ̀. You see, you can imagine owó tí bàbá Oyedepo fi kọ́ ibẹ̀ yẹn, kó fi dá industry sílẹ̀, kó fi empower ará church yẹn, mo yẹ èèyàn tó máa empower nínú church yẹn. Wọn ò ní ṣe. Ó fẹ́ kówó náà lọ sọ́run. Kò lè stop. If you know the level of taba woye taba de orí TikTok wọ́n ju 1,000 tó ń ta false hope fún àwọn ènìyàn àgbáyé bí ẹ ṣe pìjà ní àṣẹ wà ń bẹ̀ ní àwọn prophetess oríṣiríṣi mo ní wọ́n lọ́hùn. It's not a bed. I mean now this Ebe is in Port Harcourt. Oh, I'll go and put his picture on my page. A lot of people are paying him now. It's the person that is helping him to do it, to moderate. His name is Osas. I should brief you about Akpesi. Go to Akpesi page now. Akpesi said he posted. He doesn't make Akpesi posted. Akpesi posted bank statements. Ewo. Hey, yomi. If you want to serve God, make you serve God. Don't serve man, no. No serve man, no. Somebody will want it to buy back or any money. People where they do their business. But this was who hustle lórí TikTok. Only 300. 300. One-on-one. What about general $100? Money. Hey! Money. Baba Baba cash out with any. Money alone. How much did this guy pay to Jesus? And come and see people àwọn èèyàn tó wá ń gbé ìṣòro ayé wọn tó gbé sórí títì àjẹ́ tó fẹ́ bá ti wọ́n jẹ́ dáadáa wọ́n tún jẹ́ kó máa sọ prophecy wọ́n fẹ́ nu àṣẹ sọ̀rọ̀ wọ́n tún máa add mọ́ ṣòro ayé wọn mo ní see them. I can't laugh wọ́n kò ṣe ní báyìí ó bá pè mí wọlé mo bá wọlé wọ́n ní ìmọ̀ wọ́n ṣẹlẹ̀ ọ̀bọ̀ yẹ pé hello ìkíní kan ọkọ̀ gbogbo láìní ẹ̀kọ́ òkú ni mo fẹ́ rẹ́rìn pa lọ́jọ́ yẹn mo ní God. It's not Akpeji or so. Akpeji lórúkọ ẹ̀. He's exposing MFM. His name is Akpeji. It's not Akpeji ni o. I don't know his name. But I know some people might know his name, full name here. Ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ orúkọ Akpeji yẹn kẹ́ bá mi kọ síbí báyìí fún kẹ́ni tó ń sọ yìí kó lọ wò fún ara ẹ̀. Nigeria when it comes to religion, when they stop, can't pariwo dollar. More and more people will still join. Àwọn kan ò tí. Ṣe bẹ́ẹ̀ ó ní láti wá. Nígbà táwọn kan bá wà ní UK, báwọn yẹn, ẹ lọ wá ayé àwọn tó ń rà náà, ayé wọn ò fi bẹ́ẹ̀ dá. Ẹ lọ bí àwọn tó wà ní UK náà, ṣé àwọn tó lọ ń ṣe bàáwà tó ń kówó wọn lọ fún wọn, orí wọn ò pé náà nínà. Torí wọn bá pẹ́ ṣé wọn lọ máa ṣiṣẹ́ ẹrú wọn lọ máa kó fún yàn kan ni. Ṣé àwọn tó ní UK ṣe àdúrà náà fi ṣe ni?
wọ́n wá shortcut náà ni ẹ ò pẹ́ ní tó lọ lọ́dọ̀ pásítọ̀ wá shortcut ni wọ́n wá shortcut àwọn náà fẹ́ tètè dolówó wọ́n fẹ́ jẹ́ kó tètè happen ẹ wo àwọn tó wà bí tó waste tó lọ ẹ wo ọ̀rọ̀ wòlíì èmi ń béèrè lọ́wọ́ yín kí n tó lọ mi ní pẹ́ lọ́sìn mélòó ni prophecy tó ti sọ fún yín tí ò come to pass. They will always come abroad na ṣèbí jẹ́rìí èzè wá sí abroad ó lóun wo èèyàn kan sí kó padà wá kó tún ṣe irú ẹ̀rí kó sá lọ ni àgbọ̀rú ẹ̀ mọ́. Nàìjíríà ó ní ọ̀kan tó ní ó wà lórí ọ́sìn ìgẹ́ ìyẹn kú ó lóun wò sọ. Mi ò ráyè tí wọ́n mọ́ ni mo wà ti jáde wọ́n mi ò ráyè nǹkan mo mọ̀ pé business wọn náà ń ṣe tó bá dẹ̀ ń dá business oní business dúró nǹkan tó bí mo ṣe business tó bá dé díẹ̀ mo lè ṣe ẹni business wọn náà ṣe kì í ṣe business Ọlọ́run so wọ́n mọ̀ nǹkan tó ń ṣe so tó bá ń ba business wọn jẹ́ wọ́n lè ṣe ẹ lè ṣe so they are doing their business wọ́n ti gbá yàn ni wọ́n ti gbá èèyàn wọ́n ti gbá àwọn èèyàn gan àwọn èèyàn náà bọ́ sórí ọ̀tá wọn máa condemn Yahoo boys wọ́n máa condemn aṣẹ́wó àwọn dẹ̀ worst ju gbogbo àwọn yẹn lọ wọ́n máa condemn single parent wọ́n ní máa wọ àwọn ilé ẹni tó bá ń gbọ́ wọn ni.